àgbáyé ìràwọ̀ èyí tí àwọn olóyìnbó ń pè ní God of War ìyẹn Mars ó ti wà nínú ilé agbára ẹ̀ báyìí lọ́wọ́ bí a ṣe ń sọ̀rọ̀ yìí ó ti wọnú ilé agbára ẹ̀ ní àṣálẹ́ òní tó sì jẹ́ pé àsìkò yìí gangan ni ẹ ní láti tẹ̀lé gbogbo àwọn nǹkan tí à ń sọ nípa ìwádìí ojoojúmọ́ wa gbogbo prediction wa ẹ ní láti máa tẹ̀lé pàápàá àwọn ọjọ́ tó bá ṣe é pé a bá rí nǹkan tó jọmọ́ bíi accident ni ìjàmbá iná ni gbogbo ìrandíran ìjàmbá lóríṣiríṣi tàbí ọjọ́ tá a bá ní lágbájá má ṣe travel má ṣe rìnrìn àjò a ní láti máa tẹ́tí kí a máa gbọ́ dáadáa torí àsìkò yìí ló ṣeé ṣe kí àwọn nǹkan yẹn kí ó fẹ́ fìdí múlẹ̀ jù Mars ti wọnú ìràwọ̀ Aries báyìí èyí jẹ́ nǹkan tó wúlò púpọ̀ fáwọn tí ó bá mọ̀ ọ́ lò tó tún jẹ́ nǹkan tó ṣe é pé ó lè fa yánpọnyánrin ó lè fa jàǹbá ó lè fa ogun ní ayé tá wà yìí ogun tó ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè Iran pẹ̀lú ti USA tí ó bá ṣe pé bóyá wọ́n ti dáwọ́ ẹ̀ dúró fúngbà díẹ̀ tó bá ṣe pé wọ́n ja ogun yìí wọ àkókò tí Mars wọnú ìràwọ̀ Aries yìí ni ó ṣeé ṣe káwọn alágbára míì lágbàáyé kó fẹ́ máa dìde sógun náà kógun náà kó fẹ́ máa ràn torí àsìkò yìí a máa ṣọ̀pọ̀lọpọ̀ alágbára bí ìgbà pé agbára wọn ti lékan sí okùn àwọn ti lékan sí bí ìjà bí ogun báyìí láà máa ṣàwọn alágbára ní àsìkò tí a wà yìí tẹ ìgan lè fà á lásìkò tí Mars wọnú Aries yìí káwọn alágbára míì kí wọ́n pàdánù ẹ̀mí wọn ní ojú ogun láti bí àìmá gbọ́n kankan ju ṣàjẹ̀ká kojú wọn lọ láti bí àìmá ṣe mọ̀jàmọ̀sá láàmọ akíkanjú lójú ogun èèyàn oníràwọ̀ Aries okun àtagbára tó pọ̀ máa wà fún yín lásìkò yìí a máa ṣe yín bí gbà pé kẹfàlẹ̀ mọ́ nǹkan ní kíákíá nǹkan tẹ́ ti ń fẹ́ ṣe tẹ́ ti ń rò látijọ́ ìtẹ́ ti ń gbáradì fún pé máa ṣe báyìí àsìkò yìí gangan lá máa jó yín nínú lá máa jó yín lọ́kàn pé kí n sáré wá ṣe kò sí nǹkan tó ń jẹ́ gbáradì mọ́ activation lásìkò yìí nílò ẹ lo àsìkò yìí dáadáa yín tẹ̀ ń lò ràwọ̀ Aries yìí ẹ lo àsìkò yìí dáadáa ẹ lo okun àtagbára yín ẹ lo ipá yín gbogbo nǹkan tí ẹ mọ̀ ẹ fi wá bá yín ṣe fẹ́ dá ní àsìkò yìí ẹ má jẹ́ kó bá yín níbi ìjà wàhálà ìjọ̀gbọ̀n ṣùrùtù torí tẹ́ bá fàyè gba ìjà rẹpẹtẹ ìjà náà lè lọ bí nǹkan tí kò dára ó lè lọ bí kí ẹ fẹ́ gbẹ̀jẹ̀ lára ènìyàn ìyẹn kò sì dára rárá ẹ ní rógun ẹ̀wọ̀n ẹ ní rí wàhálà ẹ ní rí dààmú gbogbo oníràwọ̀ tó kù pátá náà yín náà ní láti ké sára oníràwọ̀ Táúrùsì ẹ̀yin náà nǹkan kan máa push yín nínú ọkàn bí kẹ́ gbáradì bí kẹ́ wá fálẹ̀ mọ́ nǹkan kan máa tì yín nínú ọkàn yín pé nǹkan tó fẹ́ ṣe yóò dẹ̀ ṣe nǹkan tó fẹ́ ṣe yóò dẹ̀ sọ jáde nǹkan máa tì yín nínú ọkàn ṣùgbọ́n gbogbo nǹkan tí ó bá ń tì yín pátá gbogbo ẹ̀kọ́ ni kí ẹ sọ jáde pàápàá tó bá jẹ́ bí ọ̀rọ̀ ẹ ní láti ní secret oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini èyí tí ẹ máa ní sọpọ́ọ̀tì àwọn èèyàn máa sọpọ́ọ̀tì yín dáadáa lásìkò tí Mars wọnú Aries yìí tó sì tún jẹ́ pé àsìkò yìí gangan ẹ̀yin fúnra lára yín ní láti rí dájú pé ẹ báwọn èèyàn ṣe wẹ́kọ̀mù sọpọ́ọ̀tì èyíkéyìí èyí máa tún ran ìgbésí ayé lọ́wọ́ oníràwọ̀ Cancer omi agbára iṣẹ́ yín báyìí lẹ́fẹ̀ẹ́ falẹ̀mọ́ lásìkò yìí Mars tó wọnú Aries yìí ó wá láti wá ṣe àtúnṣe iṣẹ́ yín ó wá láti wá jiyín táyín jí lórí àwọn nǹkan kan pé lágbájá ó ṣe máa ṣiṣẹ́ báyìí ó ṣe máa ṣe nǹkan báyìí kẹ́sì tẹ̀lé bẹ́ẹ̀ tí ó bá ti ń wùn yín bí kí ẹ ṣe nǹkan tí á mú kí ìdàgbàsókè wá lórí iṣẹ́ yín ẹ rí dájú pé ẹ tẹ̀lé bẹ́ẹ̀ ìdàgbàsókè iṣẹ́ ni Mars mú wá fẹ́yìn tẹ̀ ń lóràwọ̀ Cancer oníràwọ̀ Leo travel ó máa wáyé fún yín lásìkò yìí nǹkan kan máa fẹ́ gbé yín dìde tẹ máa fẹ́ rìnrìn àjò kánjúkánjú kan ní àsìkò tí Mars wọnú Aries láàrin bí oṣù kan sóṣù kan àbọ̀ ó ṣeéṣe kí wọlé kó wáyé fẹ́yìn oníràwọ̀ Leo oníràwọ̀ Virgo fẹ̀kàn tẹ́lẹ̀ ó ti máa ṣe yín bí kí ẹ máa ní high libido kó máa ṣe yín bí gbà pé jẹ́ ń súnmọ́ olólùfẹ́ mi jẹ́ ń súnmọ́ ìyàwó mi jẹ́ ń súnmọ́ ọkọ mi bí kẹ́ lọ́mọ̀yàn bí kẹ́ ṣe mọ̀yàn la máa rí ní àsìkò yìí tí Mars tún wá wọnú Aries yìí gangan ẹ máa ní high libido dáadáa ọkùnrin ó ṣeéṣe kí ṣìnà fẹ́ pọ̀ obìnrin náà sì rí ẹni láti kíyèsára gbogbo investment téèyàn bá gbé wá kọ́ ni kí ẹlẹ́ẹ̀fẹ́ lọ́wọ́ ń bẹ̀ gbogbo nǹkan téèyàn bá sọ fún yín pé lágbájá jáde ọ̀dà kíní ìpapọ̀ gbogbo ẹ̀kọ́ ni kẹ́ lọ́wọ́ ń bẹ̀ ẹ ṣèwádìí dáadáa torí irúfẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ lè pọ̀ irúfẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ lè máa wọ̀nyí lásìkò yìí bí kẹ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú èèyàn kan láti pa nǹkan papọ̀ bóyá kẹjọ invest papọ̀ àbí ṣe business papọ̀ ẹ kíyèsára ní àárín yẹn oníràwọ̀ Libra àsìkò tí Mars wọnú Aries yẹ kíyèsára pẹ̀lú ìjà láàrin èèyàn tó lólùfẹ́ yín ìjà lè fẹ́ wáyé tó máa lágbára iṣu lè fẹ́ wáyé tó máa lágbára gbogbo ìgbà kọ́ ni kẹ́ máa ọ̀pọ̀ sí olólùfẹ́ yín ẹ kíyèsára dáadáa ní àsìkò yìí bẹ́ẹ̀ sì ni olólùfẹ́ tuntun ó lè wáyé tó ṣe pé ẹsẹ̀kẹsẹ̀ náà lẹ́ẹ̀fẹ́ nífẹ̀ẹ́ wọn ẹsẹ̀kẹsẹ̀ lẹ́ máa fẹ́ ní passion fún wọn torí Mars yìí òun náà ló ń jọba passion nìkan tá à ń pè ní passion bí kí nǹkan déédéé wúyàn lójijì bí kí nǹkan déédéé máa so mọ́yàn lọ́kàn pé àkíní mo kàn láìkì ẹ̀ kíní mo kàn gbà fún ẹ wádìí dáadáa ṣáájú kẹ́ tó ní mo gbà fún lágbájá tó ń fẹ́ mi mo gbà fún tàmẹ̀dù láti jẹ́ ọkọ rẹ̀ ẹ kíyèsára dáadáa ní àsìkò yìí
Oníràwọ̀ Scorpio omi tútù, àsìkò yìí àsìkò tó ṣe yí pé ẹ máa gbọ́n nínú gbọ́n níta, ẹ máa lè fètò sí nǹkan yín púpọ̀ púpọ̀, ẹ máa ní agbára àti okun láti ṣiṣẹ́ dáadáa lásìkò yìí bí ìgbà pé ẹ̀kọrin mápá báyìí ló máa rí látàṣálẹ́ yìí lọ ọ̀la ọ̀túnla títí di bí nǹkan bí àárín gògó bí oṣù May tàbọ̀wọ̀ parí oṣù May ẹ máa ní okun púpọ̀ púpọ̀, okun àtagbára tó pọ̀ máa wà fún yín gidi gan, ẹ máa falẹ̀ mọ́ṣẹ́ falẹ̀ mọ́ nǹkan dáadáa, ẹ ní fẹ́ kí nǹkan falẹ̀ rárá kẹ́ tó máa mójútó, ẹ máa jáfáfá púpọ̀ púpọ̀. Àsìkò yìí àsìkò tó dáa láti fi ṣàtúnṣe ayé yín ni nǹkan tí máàsì wá ṣe fẹ́yìn nìyẹn. Oníràwọ̀ Sagittarius, àsìkò yìí jásìkò tó dára púpọ̀ látàrí pé ẹ máa wà creative dáadáa púpọ̀ púpọ̀ tó ṣe é pé àwọn èèyàn máa dá yín mọ̀ yàtọ̀ púpọ̀ púpọ̀ tó sì jẹ́ pé ẹ̀yin fúnra lára yín gan gbogbo nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún òun lẹ́ẹ̀ máa fẹ́ máa lé tó bá ṣe ń bígbà pé kẹ́ jáde kẹ́kọ̀ọ́ lọ gbafẹ́ ẹsẹ̀kẹsẹ̀ tẹ́ rò náà ni ẹ máa fẹ́ gbègbèsẹ̀, tó bá ṣe ń bígbà pé kẹ́ dán ọmọdé nínú ẹsẹ̀kẹsẹ̀ tẹ́ rò náà lẹ́ẹ̀ máa fẹ́ gbègbèsẹ̀. Àsìkò yìí jásìkò tó ṣe é pé níbi iṣẹ́ yín gan wọn á dá yín mọ̀ yàtọ̀ torí ẹ máa wà very creative, àwàdà máa pọ̀ lọ́rọ̀ yín, àwọn èèyàn máa gbà tí yín púpọ̀ púpọ̀, ẹ máa lè bá àwọn èèyàn ṣe gbogbo nǹkan pátá báyìí lẹ́ẹ̀ máa ní passion fún, àwọn èèyàn sì máa gbà tí yín púpọ̀ púpọ̀. Oníràwọ̀ Capricorn, erùpẹ̀ eléruku, àsìkò yìí àsìkò tó ṣe é pé mọ̀lẹ́bí lè nídìí yín púpọ̀ ni, family lè need attention yín tó ṣe é pé ẹ lè fẹ́ dá sí ọ̀rọ̀ family láti ṣàtúnṣe láti ṣàtúntò, ẹ lè fẹ́ fòfin lélẹ̀, ẹ lè fẹ́ falẹ̀ mọ́ nǹkan tó ṣe é pé ó ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ nu mọ̀lẹ́bí tí ẹ̀ ń wá bẹ́ẹ̀ fẹ́ yanjú tó ṣe é pé ẹ̀ tí ìyanjú lè jásìkò yìí gangan nìkan kan á ṣe é bí ìgbà pé ẹ lọ falẹ̀ mọ́ kó yanjú ní kíákíá kí nǹkan tó rùn lẹ́kọ̀ọ́ tán. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ bá sì ń kọ́ ilé lọ́wọ́ náà àsìkò ìjásìkò tó ṣe é pé gbogbo fókọ̀sì yín á wà lórí ilé kíkọ́ o, á wà lórí ilé yín púpọ̀ púpọ̀ tó ṣe é pé ẹ máa jẹ̀rán pé mo nílò láti ṣe báyìí nínú ilé mi, mo nílò láti ṣe tọ̀hún nínú ilé mi. Oníràwọ̀ Aquarius, àsìkò yìí jásìkò tó ṣe é pé ẹnu máa fẹ́ gbé yín dáadáa, ìkíyèsára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu, ọ̀rọ̀ sísọ yín ó máa fẹ́ lágbára, ẹ kíyèsára, ẹ má jàǹbùlà ju bí ó ti ṣe yẹ lọ, ẹ máa wà assertive, ẹ ní máa ronú jinlẹ̀ ṣáájú kẹ́ tó sọ̀rọ̀ lásìkò tí máa sì wọnú kí ló ń pè é rí sí, ẹ ní máa ronú jinlẹ̀ púpọ̀ ju bó ṣe yẹ lọ ṣáájú kẹ́ tó sọ̀rọ̀, kọ́rọ̀ má kàn déédéé máa jábọ́ lẹ́nu yín, ẹ kíyèsára. Oníràwọ̀ Mẹ́tíkìrù Pisces, àsìkò yìí ẹ̀yin tí yín kò sí nǹkan tó kàn yín, ẹ ní gbọ́n kankan bí kẹ́ lówó bí kẹ́ wówó bí káyé yín dá bí kẹ́ ní nǹkan ní bí kẹ́ kọ́lé bí kẹ́ ra mọ́tò bí kí ẹ ní àwọn nǹkan ní lọ́tùn lósì tẹ̀tí ń lé látijọ́ àsìkò yìí. Gbogbo akitiyan yín, gbogbo ìjáfáfá yín, gbogbo okun yín àtagbára yín lẹ fẹ́ fi wá nǹkan tí ẹ̀ ń wá, ẹ má wá ayé ní àwájú nǹkan tó ṣe pé tí ń slow tẹ́lẹ̀ pé mo sì ní sùúrù ó sì máa tó mi lọ́wọ́ ó sì máa tó mi lọ́wọ́. Àsìkò yìí máa jásìkò tó ṣe pé nǹkan yẹn máa wá sí yín lọ́kàn bí ìgbà pé tètè gbáradì tètè sáré láti lé kinní, ẹ wá kíyèsára dáadáa, ẹ má wáyé ní àwájú kí ó má bàa pa yín lára. Ìwọ́n ti ń pé ilẹ̀ tó gbẹ náà ó máa ń yọ̀yàn ṣubú, ẹ kíyèsára, ànírí wàhálà ànírí dààmú. Ẹ share fídíò yìí kó jẹ́ olófọ̀pọ̀ ènìyàn, ẹ kú sùúrù ẹ kú fọmọnìyàn ṣe, ìwádìí ojoojúmọ́ ó ń bọ̀ lọ́nà láìpẹ́ láì jìnnà. Ire o.